mo láyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyè Sunday Igboho wọ́n mà ti gúnlẹ̀ sí ìlú London báyìí o olóyè Igboho lẹ̀ ń wò nínú fídíò yìí live in London níbi tí wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí agbẹnusọ wọn ìyẹn Ọláyẹmí Kóìkì fún gbogbo àdúrótì tí ó ṣe fún wọn nígbà ìṣòro ẹ̀yin èèyàn wá bá mi pé gbogbo àwọn alàgbà ríran tí wọ́n sọ wípé olóyè Sunday Igboho ní fi ara rẹ̀ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà bọ́ta bá ń bi wọ́n wípé how market báyìí torí olóyè Sunday Igboho ṣe òkú ìyá wọn ó dùn ó lárinrin kódà gbọ́ngbọ́n tún kàn sí o wọ́n sì tún ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí padà lọ sí ìlú òkè òkun ẹ wo ọ̀rọ̀ olóyè dàbí ọ̀rọ̀ ẹni bá ní òun ò mọ̀ ní ni ọ̀la ni wọ́n ò mọ̀ mú ní gbogbo ìgbà. bá wa subscribe kẹ́ máa follow wa ní gbogbo channel ẹ like fídíò yìí ẹ drop opinion yín sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí káàkiri ẹ ṣé. ẹ fi fọ́nrán fídíò yìí lẹ̀ kẹ́ gbọ́ gbogbo nǹkan tí olóyè sọ live in London owó bàbá dámì. a máa rí yín ní London. mo ní kí n wá kí ẹ̀yin tèmi fẹ́ jẹ́ olólùfẹ́ Igboho pàápàá jùlọ agbẹnusọ mi White Lion Ọláyẹmí Kóìkì kú àdúrótì bí òkè bá kọ̀ tí ò wá mọ̀ máa wókè lẹ́sẹ̀kẹsẹ̀ tó wájọ́ lẹ́kọ̀ọ́ ní àdẹ̀jọ́ máa débi táwọn lọ́dún. agbára Elédùmarè kí wá lọ́jọ́ ẹ̀ ní báyìí kí lè ní. òní ní March 1st 2024 so a wà ní Stansted ní London báyìí mọ̀sáré wa kí kíkẹ́ báyìí ń lo báyà bíi hours kẹ̀dẹ̀ padà sí Germany lẹ́sẹ̀kẹsẹ̀. kẹ̀dẹ̀ padà sí Germany lẹ́sẹ̀kẹsẹ̀. Igboho